APC worldwide. Number one, ọmọ Yorùbá. Ìjọba ẹ̀dùn ọ̀rọ̀. Ìgbà Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò. Káwọn èèyàn ọ̀dún wo ìyànú náà wà. Ẹ sọ fún wọn bàbá pé wọ́n wà ọ̀dún wo ìyànú náà wà. Ẹjọ́ tó dùn mú ẹ̀kọ́ ìjọba ìjọba. Ẹjọ́ tó bá dùn mú ẹ̀kọ́ àríyá. Ó ti lọ́wọ́ lọ́wọ́. Kábíyèsí. Lọ́pọ̀ fún ọ. Àwọn ọ̀dọ́ bá káàkiri. Gbogbo ìgbà tí mo pàdé bàbá yìí, wọ́n máa ń dùn mí nínú igi wá. Tẹ́lẹ̀ ní àrídùnnú ni wọ́n. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá number one OPC worldwide àti Naija àṣekè fún alábíyọ̀ ẹ̀rọ ìsọmọ náà. Bàbá wa àti wa nìyẹn. Ìbàdàn ní aṣọ. Àgbẹ̀ àṣẹṣọ. Ẹ má mi rúgbò ògbè ìlú náà. Orúkọ Ọlábí Fọba láti o. Báàmí àgbẹ̀dẹ̀ yìí máa ń lẹ́wọ̀n àgbà òun. Kápá yìí rọ̀ parí ìyá akẹ́kọ̀ọ́. Báàmí kábíyèsí o. Ìwọ̀n táwọn àgbà òbí kárí dálá. Orí ẹ̀yẹ ni ó pẹ́ kábíyèsí. Kádé pẹ́ lórí kí wọ́n tó pẹ́ lẹ́sẹ̀. Lẹ́sìn yóò máa ń jagun pẹ́. Irú kọ̀ọ̀rọ̀ pẹ́ lọ́wọ́ kó lò kiri yé wá. Agbẹ́dẹ́ èèyàn ṣọ. Apalẹ̀ òwe ṣọ. Wọ́n á olè ọ̀nàrẹ́bù. Ọ̀nàrẹ́bù Akínọlá Abíọ́dún. Ṣáàbà SCDA. Orílẹ̀ Agége Bàṣọ. Ọ̀dọ́lẹ̀ ọ̀rẹ́ oṣù. Ọmọ ṣé ọmọ sáré múdà. Ọmọ sáré múdà. Right honorable. City Speaker, Lagos General of Assembly. Ọlọ́bẹ̀ ẹ̀ bá sọ. Agbẹ́dẹ̀ yìí máa ọ̀rẹ́ máa o. Ìyá lè ṣe Mrs. Fọlá. Ìyá lọ́jà lórí ìyá jẹ́ èké ọmọ. Ṣé wàá?